Hello, ẹ̀yin èèyàn mi. A kú ìwòyí o. A kú bójú ọjọ́ ṣe rí o. Bó jẹ́ àárọ̀ ni, bó jẹ́ ọ̀sán, bó jẹ́ alẹ́, bó jẹ́ ìyálẹ̀ta lẹ wà. Ààbò Ọlọ́run á dájú lórí wa. Ẹ ṣé gan-an. Ọ̀rọ̀ kan ó ń jẹyọ láti ìjẹta àbí síjọ́ mẹ́rin. Láti ìgbà yẹn ni mi ò tí ì rí òkodoro ọ̀rọ̀ yẹn dáadáa. Torí mi kì í ṣiṣẹ́ mi láàbọ̀. Tí n bá ti rí pé ọ̀rọ̀ yẹn ti ní solution, mi kàn dédé tọwọ́ bọ irú àwọn nǹkan bẹ́ẹ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀ àbọ̀. Ló bá ṣe wá jáde lánàá. Torí ẹ̀ mo ṣe, wọ́n ní ìjẹrin yẹn tán fi sọ wípé kíní yẹn. Wọ́n ní Queen Naomi lọ sí ìgboro. Ibi tó ti ń ra nǹkan ní, tó bọ́lẹ̀ tó ti ń ra nǹkan. Wọ́n ní bí eégún yẹn jáde. Wọ́n ló kàn jáde níbi kan kàn bẹ́ẹ̀ sí ní harass Queen Naomi. Tí Queen Naomi bá kọjá báyìí, eégún yẹn á tẹ̀lé. Tó bá kọjá sí ọ̀tún, eégún á tẹ̀lé. Tó bá kọjá sósì, eégún yẹn á tẹ̀lé. Ló bá ń halẹ̀ mọ́ bí yẹn ṣe kéré mọ́lẹ̀ ni. Bó ṣe kéré mọ́lẹ̀ ni. Ó gbé mọ́tò ẹ̀ lẹ̀ o. Ṣé ló dé ń lé ọmọbìnrin yẹn, ló ń lé Queen Naomi. Ìyẹn eégún, wọ́n ní ṣe ló le tó jẹ́ pé bí Queen Naomi, ó escape. Àwọn boys, wọ́n ní àwọn boys ní ọpẹ́lọpẹ́ àwọn boys, àwọn youth tó ń rí bí eégún yẹn tí Naomi ń pariwo, tó ń pariwo. Ojúkorojú ni o, kì í ṣe pé bóyá ó lálàá o, kì í ṣe pé ojú ran o. Kí eégún máa léèyàn lójúkorojú. Kì í ṣe kékeré. Wọ́n ní bá àwọn boys kan ṣe jáde nígbà tí Naomi ń ké tó ń pariwo. Àwọn boys wá jáde, wọ́n náà gba Naomi lẹ̀ lọ́wọ́ eégún o. Kí ló dé? Wọ́n ní bí Naomi kan ṣe feré ni. Ó di bó lọ yá mi. Wọ́n nígbà tó délé, tí Naomi délé, ní kábíyèsí wọ́n ní ṣe ló kàn lọ sí iwájú kábíyèsí. Ló ṣubú lẹ̀ gbaragada pé kábíyèsí ẹ gbà o. Àyà òun, ojú òun, ara òun. Wọ́n ní bó yìí ṣe ń kọlẹ̀ ẹ̀rù ń bà. Ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀ tó ti káyà sókè. Wọ́n ní kábíyèsí wá ní, kí ló ṣe ẹ́ tó yìí? Ó lé eégún ni o. Eégún ò máa jẹ́ kó òun gbádùn. Nǹkan tó ń fẹ́ lọ ṣe nígboro. Eégún ò máa jẹ́ kó òun ṣe. Bí àwọn boys tó sin Naomi délé, wọ́n bá ń sọ, àwọn náà kálàyé wọ́n ṣe fún kábíyèsí. Wọ́n ní irú eégún wo ni. Wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn boys, àwọn èèyàn àwọn náà dá dúró. Wọ́n dá pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ pé ó fẹ́ pa Naomi, pé ó lóun fẹ́ pa sẹ̀. Pé inú Naomi bí òun pé òun fẹ́ pa. Wọ́n ní àwọn boys yẹn náà gbà á lẹ̀. Wọ́n gba Naomi, kábíyèsí ni ó ní kí wọ́n bá ń wá eégún lọ. Wọ́n wá eégún lọ, wọn ò rí eégún yẹn o. Àṣé wọ́n rán ni. Wọ́n padà wọ́n bá kábíyèsí. Kábíyèsí wá ṣèlérí fún wọn pé ẹnikẹ́ni nílùú yìí tó bá ti bá wọn rí eégún yẹn pẹ̀lú orí burúkú tó ń ṣe káàkiri pé kán bá wọn mú wá. Ló bá di àná, náà bá rí eégún o. Wọ́n bá ki eégún mọ́lẹ̀. Wọ́n ní kábíyèsí lóun fẹ́ rí. Wọ́n ní eégún sọ pé òun ò lọ. Òun ò lọ. Ló wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ àwọn youth pé òun ò lọ. Àwọn youth ní bó jẹ́ gbígbé ni, bó jẹ́ kíni, ó gbọ́dọ̀ dọ́dọ̀ kábíyèsí. Mí pé kábíyèsí ti promise àwọn youth. Ṣé mọ àwọn youth wa? Kò sí iṣẹ́ tẹ bá rán wọn, pàápàá jùlọ tó jẹ́ pé ibi tí change máa ti jábọ́. Wọ́n torí bọ̀, wọ́n ní wọ́n mú eégún yẹn dé ọ̀dọ̀ kábíyèsí. Ìyẹn lánàá. Wọ́n ní kábíyèsí ní, ṣé ìwọ náà sọ pé ó ń halẹ̀ mọ́ ìyàwó? Wọ́n ló sọ pé ó fẹ́ pa. Wọ́n láwọn youth ní sọ pé tí ó bá jẹ́ pé àwọn gan wọ́n jáde lásìkò yẹn, pé eégún yóò sọ pé òun ò pa Naomi. Wọ́n ní kán lọ discipline. Wọ́n kọ́kọ́ tẹ lẹ̀ pẹlẹbẹ. Wọ́n ní kó nà pẹlẹbẹ. Kán fún ní 24 stroke of cane. Wọ́n náà na 24 stroke of cane náà na eégún yẹn. Wọ́n ní ló bá ń jẹ́wọ́. Kí ló dé? Kí ni ìtumọ̀ tó fi ń lé ìyàwó òun? Ṣé tó bá ríran, ṣé ò gbọ́ràn ni?
ṣé wọn ò sọ fún ẹ pé ìyàwó kábíyèsí ló ń lé? Ó lóun mọ̀ wípé wọ́n sọ fún òun pé ìyàwó kábíyèsí. Wọ́n nígbà tó dẹ̀ ti mọ̀ wọ́n ní kábíyèsí wọn ìgbà tó mọ̀ pé ìyàwó kábíyèsí kí ló tún wá ń le fún? Ó ní wọ́n rán òun ní iṣẹ́ tó rán òun lòun jẹ́. Ta ló wàá rán ẹ níṣẹ́? Iṣẹ́ orí burúkú tó dẹ̀ lè fi tọmọ jẹ. Ó ní kí kábíyèsí ṣe òun jẹ́jẹ́. Ó ní kán tún gbé sọ kán tún dá dùbúlẹ̀ kán tó fún ní another 24. Pé after tó wá ti fún tán, a wá ṣẹ̀ṣẹ̀ wá, wọ́n wá tì í mọ́nú túbú. Wọ́n á dá sẹ́ríyà tó tọ́ fún un. Wọ́n ní ṣe léégún á bẹ̀rẹ̀ sí ní ké gidi gan pé kí kábíyèsí dáríjì òun. Òun máa sọ ẹni tó rán òun pé òun kàn lè dédé sọ pé òun máa rí olórí kó sọ pé òun ò rí ìyàwó ọba ló wá ń sọ pé ó fẹ́ pa á. Ó ní wọ́n rán òun ni. Ta ló wàá rán ẹ ló bá fi confess pé wọ́n ní Ashley ló ní kán bá òun nà kán pa kán bá máa pa kán pa kán lè sọ pé eégún abẹ́ ọ̀nà àṣà kán lè sọ pé eégún ni òun ló ṣe. So at the end of the day Ọlọ́run wá bá wọn ṣe. Wọ́n rí i pé kò sí ọ̀nà tí Ashley yẹn ò gbà láti ṣiṣẹ́ ibi nítorí Naomi. Kí ló fẹ́ gbà náà? Kí ló fẹ́ gbà nínú iṣẹ́ ibi? Kí ló fẹ́ gbà nínú iṣẹ́ burúkú tó ń ṣe káàkiri lórí kábíyèsí? Àfi tó wáyé pé ó ní motive mi. Ṣé ó ju ilé ayé yìí ni? After ilé ayé yìí níbo ló fẹ́ kọjú sí? After ilé ayé yìí ọ̀run ni. Kí ló wá dé tí nǹkan tó ń jó lọ́wọ́ tí ò fi jólẹ̀? Ìwọ ni o fẹ́ pa òfurufú oníkéégún, o tún rán eégún. Bó ṣe rán eégún ló ń rán ejò ló ń rán gbogbo. Bó ṣe rán eégún ló ń rán ejò ló ń rán gbogbo nǹkan pé kán lọ máa harm Naomi. Kí ló dé? Kí ni nǹkan náà? Kí ló dé? Ayé máa bù níkà o. Ó wá di pé kí eégún sọ pé òun ò rí òun ò rí ẹni tí ó fẹ́ discipline, ó fẹ́ lé, ó fẹ́ pa, ó wá jẹ́ ìyàwó ọba. Ìkọjá yìí. Èmi ò rò pé kábíyèsí máa release eégún yẹn. Kábíyèsí, ẹ fi eégún yẹn dá àrà tẹ fẹ́ fi dá. Torí àrífín yẹn ti pọ̀ jù. Kí ló dé? Ashley ò dẹ̀ gbé gbogbo nǹkan tó ń jó ẹ lọ́wọ́ rẹ̀ fi jólẹ̀. Kí ló dé? Sími ẹ̀dọ̀ náà, rántí Ọlọ́run, rántí pé ẹ̀mí tó wà nínú ẹ Ọlọ́run ló ní. Rántí pé ìwọ nìkan kọ́ ló ní rẹ̀. Eléyìí lágbára o. Ẹ̀yin èèyàn mi, ẹ rí i pé nǹkan ń bẹ. Àtijọ́ yìí la ti gbọ́ pé wọ́n lé eégún lé Naomi lò ní ọjà yẹn ó lé. Mo ní báwo lé eégún ṣe? Mo ní irú ọ̀rọ̀ rádaràda. Àṣé wọ́n rán ni. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Olúwa ṣe o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọ́n rí eégún. Ara tó bá wọn kábíyèsí ni kó fi eégún yẹn dá. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá fi tó kù sí comment section. Mo ní kí n tún mú wá fún yín torí wọ́n ti rí eégún yẹn. Ó yẹ kí n tún ṣiṣẹ́ yẹn fún wa láti ìjọ́ 4 sẹ́yìn bẹ́ẹ̀ tí mo ní èwo ni rádaràda lórí kí eégún máa lé. Àṣé wọ́n rán. Nǹkan tó bá wọn kábíyèsí ni kó fi dára sí eégún lára. Ẹ ṣé o.